mo ti rí lè níjọ́ Friday níjẹta mo ti rí Ṣèyí Mákindé ẹ ṣèyí tán ẹ̀yin náà wo tẹ́ fi orí àpèrè Aláàfin rí nǹkan ọwọ́ adé ló jókòó lẹ́ẹ̀lẹ́hùn láì ṣàlùmọ́jèrè ta ló sọ ọwọ́ adé di àlùmọ́jèrè jókòó láàrin àwọn ní mọ́sálásí ìdíje tẹ́ ẹ pè láàfin nù tẹ́ fi orí àpèrè lẹ́yìn Lámídì ṣé ẹ ti rí tẹ́ fi orí àpèrè sẹ́yìn náà rí ẹ rí bó ṣe ń ṣe àwa mọ ibi tó tò sí kò jẹ́jọ́ lójúmọ́ gbogbo ohun tó ń ṣe yìí àti mọ ibi tó bìlọ́ǹgì sí so kò jẹ́jọ́ lójú bí Ràṣídì Òmùgbó bóun náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn style wọn nìyẹn àmọ́ eléyìí Sókótó Caliphate ló ń ṣiṣẹ́ fún ọwọ́ Sókótó ló ránṣẹ́ eléyìí tó ń ṣe so eye service lásán ni torí ẹ̀ la sọ pé tẹ bá fẹ́ fìyàn sórí àpèrè ọba tó bá ti yẹ pé olóṣèlú náà ló wá fẹ́ bá wa fìyàn síbẹ̀ ẹ wá ẹni tó kátó tó jẹun kánú tó lówó lọ́wọ́ tó jẹ́ atọ́ba tẹ́lẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan kan tán lè fi entice ẹ̀ tówó wà lọ́wọ́ ẹ̀ tó ní owó tó ní charisma gidi tó dẹ̀ ní tó ní focus tó ní ìfojúsùn rere fún ìlú kì í ṣe àwọn àlìmọ́jèrè ẹ̀yin náà gbọ́ dídí Aláàfin ká pé ẹ ṣeun mi o ẹ ṣe o ẹ kó àdúró tí Aláàfin o ẹ ṣe mo dúpẹ́ o Ìbà kínní Balógun Kàsíìmù mo tún fẹ́ kí ọlọ́sàn Ṣèyí Mákindé mo lè ti rọ́kùnrin tó mú wáyé ó mà ṣe o èyí náà wo bẹ́ẹ̀ ṣe fojú ọlá Ọ̀yọ́ gbolẹ̀ wọ́n wí tán wọ́n sọ pé ọba ò lágbára báwo lọ́ba ti fẹ́ lágbára èyí náà wo tó bá jókòó sí gbogbo tí ń jẹ́ ọlá gbogbo tí ń jẹ́ agbára òfútù fẹ́ tẹ̀ wọ́n á rè yín mọ́ra títí kó sí gbogbo wọn bá ṣe ní wọn tán wé skáàfù mọ́rí kiri àwọn Fúlàní àwọn ẹ̀mí àwọn tán pera wọn ní ẹ̀mí àwọn Fúlàní wọ̀nyí wọ́n ti ń wé skáàfù mọ́rí tán ń de gbogbo nǹkan mọ́ra kiri yẹn lè tú ara wọn kẹ́ ẹ má bá ìdà kẹ́ ẹ má bá ìjà wà ìjà òsì always guide ẹ bá nǹkan kan lára wọn àmọ́ àwọn ọba tiwa wọ́n á rìn yẹbuyẹbu wọ́n á rìn yẹpẹrẹ wọ́n á rìn yẹpẹrẹ wọ́n á rìn yẹpẹrẹ ẹ̀rí nǹkan báyìí ṣàlìmọ́jèrè ẹ ṣeun mi o mo dúpẹ́ o kó àdúró tí Aláàfin o ó ga ọgbẹ̀rù tán ta ló ṣépè fúnra yín ìran Yorùbá ta ló fi yín ré ta ló fi yín ṣépè àwa wí tán láwólẹ̀ ṣépè fún yín àwọn èpè Awólẹ̀ náà ní tí ń já yìí báyìí mi ò jẹ́ kẹ́ ẹ mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí tí ó sì Aláàfin ọwọ́ adé ibi tó gbéra ẹ sí yìí ó kọjá rádaràda ó fi ra ẹ wọ́lẹ̀ ni ó forí àpèrè wọ́lẹ̀ òkùnkùn sáládé náà tẹ́lẹ̀ ó forí ara ẹ fi ń wọ́lẹ̀ ó fi ra ẹ ń polẹ̀ níwájú Ọlọ́run Sáúdí Ọlọ́run Mọ́kà Ọlọ́run àjòjì tí ò mọ̀ ẹ́ rí ṣé Ṣàngó sọ fún ẹ pé òun ò tì ẹ́ lẹ́yìn mọ́ ni bó bá wá fẹ́ gbàdúrà kí ló tó gbàdúrà dandan ni kó wá jókòó sáàárín àwọn èèyàn bí àlùmọ́jèrè ẹ máa fojú ọlá polẹ̀ ẹ máa fi mọ iyì ọlá rárá ẹ bá fẹ́ kírun ẹ kírun nulẹ̀ àdúrà tẹ fẹ́ gbà láàrin ìwà àtọlọ́run ẹni must you come out wọn á jókòó sáàárín àwọn àlùmọ́jèrè àwọn tí ó gbèjà rẹ náà nu àwọn tí ó gbèjà rẹ nu àwọn náà ti padà gba kínní lọ́wọ́ yín Kàtúngà àwọn náà lẹ́ẹ̀ ṣiṣẹ́ fún wọn padà tó ibi tẹ́ ẹ kúkú wà náà ẹ kúkú rẹ́ǹtì ẹ̀ ní kì í sẹ́yìn lẹ́ni so ń gbọ́ balẹ̀ tó ti yá tán bá tó ti ṣí yín dì bẹ̀ tó ibi orí bá tún mú yín lé ẹ mọ̀ lọ bẹ̀ tó ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ kódà kò síbi tó gún lé sí yín lọ́sìn ẹ̀ lérí ibi dé sí láàrin ọmọ Yorùbá bẹ́ẹ̀ mo sọ fún yín kò sọmọ Yorùbá tí ó gbà yín tira mọ́ àwọn alága ọjà tán gbà yín tira náà kọ́lẹ̀ ti fojú wọn jà yìí ẹ dákun ẹ kó lórí ẹ kó lójú ọ̀nà jà ẹ kó ń bẹ kò sọ̀rọ̀ ń bẹ kó ń bẹ jù Ṣèyí Mákindé tó ti ní tó gbé wá fáwọn Ọ̀yọ́mèsì ò jẹ́ káwọn Ọ̀yọ́mèsì mọ ẹni tí ó tọ́ ó yẹ sórí àpèrè fúnra wọn tó ti rí nǹkan